títọ́ bẹ́ẹ̀ lọ́lọ́run mi kò fẹ́ràn o èyí gan ló ń fàjà láàrin àwa àtọ́lọ́run wa o tẹnìkan bá bẹ̀ láyé tó ń ṣòtítọ́ fọmọ ẹ̀dá o àyà kórìíra ẹ̀ wọn tó ń bàjá wọn fi ṣe yẹ̀yẹ́ o wọn ló ní tọ́hún kò lọ́gbọ́n pé ìmọ̀ jìnnà sí o àmọ́ ẹni ń parọ́ bí ọba nìjú àwa ẹ̀dá o. ọ̀rẹ́ òtítọ́ akọni bí ẹ̀gún lórí. ọ̀rẹ́ òtítọ́ ọkọ̀rọ̀ bí ewúro ṣùgbọ́n èké ọ̀rọ̀ dùn ó dùn jù yín lọ. ọ̀rẹ́ mi tẹ́tí kó gbọ́ náà dùn ló tọ́ kóró ṣẹ́ o ṣùgbọ́n tí a bá lè ṣòótọ́ tẹ́ ó dájú àgbéwá lè kì í dandan torí tá a bá ń parọ́ mọ́rọ́ láti bọ́ nínú àìṣòdodo kan okùn ẹ̀rọ àmàlọ́ ọmọ ní ilẹ̀ ṣàgbéni ìsàlẹ̀ bó pẹ́ o ìrọ̀sáré fogun ọdún ọjọ́ kan péré ló tọ́ a bá ẹ jẹ́ ká ṣọ́wà àwùjọ orí ọjọ́ àti sùn káyé tán ra wa. ọ̀rẹ́ òtítọ́ akọni bí ẹ̀gún ọ̀rẹ́ òtítọ́ ọkọ̀rọ̀ bí ewúro ṣùgbọ́n èké ọ̀rọ̀ dùn jù yín lọ. ẹ̀tún ilẹ̀ lónìí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà o pàápàá jùlọ gbogbo ọmọ yorùbá pátá àti gbogbo ẹ̀dá tọ́gbọ́n gbà tí sálàáfíà ni mo bá yín o àsìkò tó gudugudu fẹ́ dún wẹliwẹli òjò fẹ́ fọ́n ẹni ọba sábọ̀tì kọ́ má ṣàfihàn o ìdí ni pé ọ̀rọ̀ tó bá gbàárọ̀ ẹnìkan ìfọ̀sán sọ ọ̀rọ̀ sàn ò sì lè mọ́gbọ́n kan dàbí alára wa tá a bá sọ láàrin òru o ti sátidé ò ní ṣiṣẹ́ tá a bá sọ lálàmísì láéláé because àsìnwìn ní wọṣọ igi nínú ooru òmùgọ̀ èèyàn ní wọ swẹ́tà lóòrùn adé afọ́fàfà tí fi ń sẹ̀ lóru ọ̀gànjọ́ tí kànnàkànnà fi fojú mọ́mọ́ hàn gbogbo ẹ wá tún pé ta ní bá yín sọ̀rọ̀ yìí Tọ́pẹ́ Adémọ́yè ló kọ tèmi àbẹ̀fẹ́ ọ̀kẹ́nẹ́mí ọmọ abẹ́ni ńlájú ó kọ wù ìjà lọ pèdèpèdè tí bọ́sọ nídìí àwọn tó pera wọn lómìíràn ọmọ ọlọ́rọ̀ tí ọ̀pọ̀ tá a sọ tí ọ̀táhùn náà ní àdìtú ọlọ́run ọba àmẹ́ká ní ayé kan ò lè tu o ṣebí torí eré sísá la fi kówó rẹ̀ sí torí ìjà jíjà la fi wẹ́fọ̀nra lẹ́kùtì ọba dààmú ẹni bí lárìnká ọba yájú séèyàn iní múni rológìn ní ọmọ ìyáyọ̀ sílé kálíró nkẹ́mọ la ṣe fowó rẹ̀ rú o torí àtitọ́jú màjèsín ńlá ṣe yáwọ̀ fa definitely torí odò ọ̀yà ńlọlú àṣẹṣẹ̀dá èṣù no controversy torí ara alẹ́ lọ́ba òkè ṣe dára òkú kálírẹ́ ni sòdó ọ̀rọ̀ bíi Tolúgbénga Adébóyè àná lọ́lọ́run tún ṣe fàyànfẹ́ rẹ̀ yíyàn dé ó yá àgbàrọ̀ tún wá máa kun yùmùyùmù lẹ́nu ẹni tẹ́lẹ̀dùnmarè tún ránṣẹ́ ọba tó láyé ló kúkú dirí ẹwà fákùkọ tó ló gbé o àti ká sọ tẹ́lẹ̀ wòlíì Àìsáyà tó sọ nípa mi nínú ìwé mímọ́ lè wá sí ìmúṣẹ lé lọ́ládàkùn bá ń kà á fáyé. Yahweh yóò máa ṣe amọ̀nà nígbà gbogbo. Oh yes. Òun yóò fún ọ nítura nínú ahoro aṣálẹ̀. Bẹ́ẹ̀ni. Òun yóò fún ọ ní agbára. Kà á síwájú. Wọ́n yóò sì dàbí ọgbà oko tí a fi omi rin. Wọ́n sọ̀hún. Wọ́n yóò dàbí orísun omi tí kìí gbẹ. Síwájú. Wọ́n yóò kọ́lé lórí ìpìlẹ̀ àtijọ́. Bẹ́ẹ̀ni. A ó máa pè ọ́ ní alátúnṣe ògiri tí ó wó. Oh yes. Àti olùdápadà àwọn ilé tí ó wó lulẹ̀. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah. Ẹ gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. Muso. ìpìlẹ̀ tí Gbénga Adémọ́yè fi lélẹ̀ lẹ́yìn títọ́pẹ́ Adémọ́yè kọ́ gẹ́gẹ́ má ṣe rò pé ó lè bí wọ́n lulẹ̀ ó dúró lé Kristi àpáta mẹ́kúnnù ayọ̀ gbogbo ènìyàn ayọ̀ àfipìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́ àfipìlẹ̀ lélẹ̀ lórí òdodo. ọ̀rọ̀ àgbàbalẹ̀ àdìkàyà òótọ́ ọ̀rọ̀ balẹ̀ kó gbogbo eléke dà sí sobi ẹran ní bójú ọ̀run òwú kókó lẹyẹ gbogbo sì ṣe ń wálé ayé wá jẹun ìbàjẹ́ pé gé ń bẹ lókè lọ́nà àwọn ẹyẹ ìbá ti palẹ̀ ayé tì lọ́jọ́ tó pẹ́ torí mí kọ́ o torí ìwà àwọ̀ ọmọ ádámọ̀ yìí náà ni oró inú ọmọ ẹ̀dá lé o ìwọ olùgbọ́ mi fetí fọkàn sọ́dọ̀ mi fún ìṣẹ́jú díẹ̀ yìí láti gbárò jinlẹ̀ ọ̀rọ̀ tí fojoojúmọ́ ayé tojú sáfojoojúmọ́ rogbó sì lè dára tí ó sì fìṣẹ́jú kan ní mínì sáwọn afojoojúmọ́ gbèrò bí àtòsí
òṣìkà èèyàn nílẹ̀ yìí ìbàjẹ́ rẹ̀ dá lọ́rùn lórílẹ̀‐èdè yìí òṣìkà gbàgbé ọlọ́run kó mẹ̀kúnnù ọmọ nàìjà o tẹ́tí rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi torí ìwọ la rán mi sí o ń bo láyé gbé wọ́dé ná ṣé bí ọgbọ́n ló gbé ọ sí ni àbọ̀wọ̀ àwọ̀ kalẹ̀ sísọ ẹ̀gọ́ bó o ní ìlú ṣe rí o ṣé ń dùn mọ́ yín ní àbí ń dùn yín sẹ́ẹ̀lù rọrùn ní àbólé dandan bí bá ń dùn mọ́ yín lọ́mọ yọ̀ fún yín o bọ́ bá sì ṣe nídàkejì ọ̀wẹ̀wẹ̀ alábẹ̀fẹ́ ọ̀kímọ́ká kí yín kú oríire ń tàjọ fọwọ́ ara wa fa o níbi jẹ́jẹ́ lológin ní wọ́n jókòó eku wa lọ tọ́ wọn rù òun ojú ń wá ìlòjú ń rí o kò sígbà tí ń bá jókòó ronú tọrọ orílẹ̀-èdè mi nàìjíríà ò yé ṣe mí ní kàyéfì ọ̀pọ̀ akéwì ló ti ké léwì o ọ̀pọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ló ti fọ̀rọ̀ kìlọ̀ wà nílẹ̀ yìí síbẹ̀ ajá nàìjíríà ò yé já ẹ gbọ́ kí ló wá túkù tá a ṣe tá a fi bọ́ lọ́wọ́ ibi nínú ilẹ̀ yìí ọ̀gbádùn ọlọ́lá ló ń jayé fàmílétè ń tutọ́ o ọjọ́ ọ̀kẹ́rẹ́ mẹ̀kúnnù ti ń fepo nílẹ̀ yìí epo wa òkún kòkò kan ṣoṣo rí àmọ́ ìrógo àti rírọ̀rùn ọ̀wá rọrùn mọ́ ńlẹ̀ yìí àti rí dààmú lọ́wọ́rọ̀ bí ẹni fèrè ìjẹ̀kọ́ yangan rírúfimú jẹ́sì wá dohun àmúṣẹ̀yẹ fáwọn agbèfọ́ba àtàwọn àṣejọba wa gbogbo mẹ̀kúnnù tó bá ṣèṣì sọ̀rọ̀ mọ́ ń bẹ́ fìrí ní òrèkó ó di wọ̀ lálágbẹ̀nu àwọn aṣíwájú wa sì ń fi bírò kẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù mi nílẹ̀ yìí ìjọba ò pa wọn rí hàn o EFCC ò tó wọn gbé ẹ̀yà asáwọn kan tiẹ̀ wà bob the law nílẹ̀ yìí ọ̀sẹ̀ àwọn gbàgbé ọba rínúróde olùmọ̀ràn kan tó mọ gbogbo ohun tó pamọ́ tí ń jẹ́ alimuli geibi wa shahada wọn rántí ẹnìkan ṣoṣo tí ń jọba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán yóò san wọn lẹ́san tó gbóná taya tọmọ tẹbítẹbí wọn gbogbo ìkọ́ o àṣẹ ọ̀rọ̀ ni èèyàn tó bá ní sulébè ni wọ́n ní kì í jẹ kókóró bá a bá lẹ́ran láwa kì í jẹ tí ẹran lòun yóò bá wí bíi torílẹ̀-èdè nàìjíríà kọ́ o bí ebílẹ̀ tó ń sàn fún wàrà àtòyìn ló kọ́ nàìjíríà ń jẹ́ tẹ̀bí ti tún wá jẹ́ o títẹrú tọmọ mẹ̀kúnnù fi ń fọ́ mẹ́kẹ́ pọ̀ ṣẹ̀ṣẹ̀ yà nílẹ̀ yìí tọmọ gbogbo oúnjẹ fi gbàdúgbàgbòrò kan àwọn wàrà orílẹ̀-èdè nàìjíríà ń kọ́ gan-an oyin ibẹ̀ dàná ń bo náà wọlé sí o àwọn wo ló fún wọn gbẹ. politician ni ọmọ sí o ṣebí wọn ní bójú òlúbárọ̀ ilẹ̀ ìlú ló yẹ kó fà á mu bíi ti nàìjíríà kọ́ o àlóyún sínú àfìdígbà pààrọ̀ orílẹ̀-èdè ghana ń ṣàjọyọ̀ ọdún bíi mélòó kan tí náà bá òfin ṣẹ́jú lọ́dọ̀ tiẹ̀ àwa ò ní náà wákàtí méjìlá ìṣẹ́jú rí ń bí o a sì dá a níjọba ọ̀pọ̀ orílẹ̀-èdè àgbáyé natural disasters lógo tí ń bá wọn fínra bíi torílẹ̀-èdè nàìjíríà kọ́ o ilẹ̀ wa òru ń bí omi ọ̀yálé bẹ́ẹ̀ lọ́sàn-án wa ọ̀sẹ̀ pọ́nrí kó kọjá ganríganrí àmọ́ leader disasters lógun tí ń bá wàá fínra. èwo ló tún jẹ́ báwọn. àláwọn aṣíwájú gidi nílẹ̀ yìí lóòótọ́ ẹnu kálukú ni kálukú wọn ń dùn tán bá ti dépò apàṣẹ orílẹ̀-èdè amẹ́ríkà tí gbogbo àwọn ọmọ wa ń yarí lọ ká ní wọn láṣíwájú gidi bíi george washington níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wọn ni ìlú wọn lè má rí bó ṣe rí yìí o ká ní great britain tí ń ná gbìnrín bíi góòlù wọn láṣíwájú tí rọjọ́ ọ̀la bíi winston churchill oliver cromwell àtàwọn míì tó kù bẹ́ẹ̀ ẹ̀kọ́ lè má sojú mímu fún ẹ nílẹ̀ tó mọ́ lónìí táyé ó fi parẹ́ orílẹ̀-èdè turkey ò lè fìṣẹ́jú kan gbàgbé aṣíwájú wọn tí ń jẹ́ Kemal Atatürk àti ránmú gángan ilẹ̀ faransé tí dùnú gbà lónìí kò sẹ̀yìn èékánná ọlọ́run àti Napoleon Bonaparte òun ṣáàzìbúlì tí wọ́n já síwájú gidi orílẹ̀-èdè China ti ń léwájú ní gbogbo nǹkan lónìí tọ́ọ̀bárẹ́lẹ̀ China ní tọ̀hún China ní àwọn náà ò lè gbàgbé aṣíwájú wọn kan tí ń jẹ́ Mao Zedong. àtẹ́lẹwọ́ tí wọ́n fòde ṣọ̀kan àtàpàkò tí wáyọ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. yóò dáa fún ọ ẹ sọ fún mi aṣíwájú wo la ní nílẹ̀ yìí tá a lè tọ́ka sí pé ó ṣe nǹkan kan pàtó fọ́jọ́ ọ̀la orílẹ̀-èdè yìí àtàwọn mẹ̀kúnnù bẹ̀ kaná pé wọ́n ní kò sí bí ayò á ọjà tí ń wọ̀lú làwọn tá à ń pè láṣíwájú ń fowó kún tó o bá mu kóòkì kan ó léye náírà tí wà pò nílé àwọn aṣíwájú wa kan bó olóòdù richard card lásán ó léye tí ó wà pò bàbá ọ̀tà o àbájọ tọ́mọ 50 ọdún òfin kúrò lárògbó full at 50 níjọ́ wo la fẹ́ bọ́ lọ́wọ́ ebi o ṣe ebi nílẹ̀ ìlàwà tọmọdékùnrin kan kọrin nàìjíríà jàgàjàgà everything scatter fọ́ọ̀mùlàdé sọ̀bà gbósà àwọn olóṣèlú ilẹ̀ yìí ní ẹ má dá lóhùn irọ́ ní ń pa ilé bàbá rẹ̀ lọ́jàgàjàgà wọ́n ní ìyà ò jẹ mẹ̀kúnnù kankan ẹ gbọ́ ṣóòótọ́ wa ni ṣódìgbà tẹ́bi bá ń pààyàn kú sí títì bíi tàwọn Rwanda àjọsí kó tó yé wọn pé yà ń jẹ wa ni bẹ́ẹ̀ mùsùlùmí ń bẹ nú wọn o
tó gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run nínú Súrátùlì Bákọ́rà tó ní wàlá tálíbì súlì akọ̀ bìlì báàtìlì ó ní ẹ má sì fi asán wọ òtítọ́ láṣọ wàtáàtù múlì akọ̀ wà antum tààlàmúnà ó ní kí ẹ má sì ṣe fi òtítọ́ pamọ́ nígbà tí ẹ̀yin bá mọ̀ Kristẹni inú wọn gbàgbé ohun tí ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 22 wí o tó ní ẹ ó sì mọ òtítọ́ yóò sì sọ yín di òmìnira àwọn ọ̀jẹ̀lú tí ń pera wọn lólóṣèlú wọ̀nyí ọ̀fẹ́ ká dòmìnira ní abájọ tí wọ́n fi ń fún wa lómìnira mu òtítọ́ kùtà lọ́jà orílẹ̀-èdè Nàìjíríà owó lọ́wọ́ ló kù tá à ń rèké o wọ́n mọ̀ sí o. Nàìjíríà ìlú bàbá mi orísun mi Nàìjíríà ìlú bàbá mi orísun mi. orí amúkùn lọ̀rọ̀ ọlẹ̀ yìí lóòótọ́ ìsàlẹ̀ lẹ́rù tí wọ́n wà mi bọ́gbọ́n àgbọ́njù tí pọlọ́gbọ́n lára ń ló jẹ́ àfà ìgbọ́ngbòmí ìnira dípò òmìnira lọ́dún 1960 bọ́mọdé ọ̀bátàn yọ̀ọ́sà àbárọ̀bá arọ́bá sì kọ́ ni ojú tẹ̀lọ́ o níbẹ̀rẹ̀ ayé Nàìjíríà strong gan ni £2 ní £1 ńgbà náà nígbà tí iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa sì jójúlówó okòwò tílẹ̀ yìí ń wò lójúnú o tí kọfí wa sì ń ta wìtìwìtì lọ́jà àgbáyé tóbi wa ń ṣó kọ́lọ̀ tó ń mówó wálé tí kòkó wa ń fè bọ́ àràmàǹdà ní foreign market tẹ́pà àti epo pupa wa gbajúmọ̀ bí ìṣáná ẹlẹ́ta kárí ayé koroko tìdùnnú ńlá àgbẹ̀ fi jójú ayọ̀ pagi ẹ̀gàn níná dáko rẹpẹtẹtẹ tí wọ́n fi ń jàgbẹ́ kọ̀yà ńgbà náà tí gbogbo nǹkan sì ń lọ ní mẹ̀lọmẹ̀lọ. Kí la répo sí o lèpo rọ̀bì bá rọ́wọ́ rọ́bì lónírúurú lu Nàìjíríà láìròtì lálágbára bá dọ̀lẹ́ làgbẹ́ bá kíkanlẹ̀ póhùn ọkọ̀ yà mọ́ ọ̀ságbẹ̀ tó fẹ́ kú kálukú ńlọ fẹ́ jẹ nínú national cake tí í ṣòwò epo lè sùúrù bá pàdídà lọ ńlájá lájá náà bá pàdídà ní ńlọlọ́dẹ £1 bá di £240 £150 bá ikú ọ̀sí dọ́là ọmọ ìsìn ńgbà òṣèlú alákọ̀ọ́kọ́ nílẹ̀ yìí wọ́n ń bẹ̀yẹn ṣe gómìnà ní bá a ṣe gbọ́ ìdí ni pé oníjogbo ní sìnlú ńgbà náà kí lè epo rọ̀bì dẹ́ta ìdé sí o lóníjogbo ọ̀bá sìnlú mọ́ gba kánsẹ́lọ̀ bá ń gba $250,000 lóṣù tíyàwó ẹ̀ náà láì gbé láì fà láìsàn náà bá ń gba $50,000 ẹgbà ni ẹ làjà kí ni rá dáadáa láì máwọn owó àjẹmọ́nú míì tí ò ní ìṣirò lẹ́kṣọ́rà tí kọ́ ọmọ tọ̀sán tòru ń bẹ ní kíláàsì tí ó gba $75,000 lóṣù dókítà tí dóòlẹ̀ mẹ́lẹ̀ ìwòsàn $100,000 lóṣù ọ̀nà dáa típò kánsẹ́lọ̀ lásán òfin ní di bó o bá o pa bó o bá o bù ní gìgísẹ̀ dànù lẹ́yìn ọdún 11 democracy àìníyí ẹ̀mí ni wọ́n mà tuntun rán lọ́rùn àrèmábọ̀ nítorí òṣèlú o ìdílé Bọ́lá Ìgè ò lè gbàgbé ọjọ́ 23 oṣù kejìlá ọdún 2001 náà podindi senior advocate of Nigeria minister of justice tó ébà náà àfi tí wọ́n bá ṣe ń tọ́pa lọ́la fún ẹ ọdún ayọ̀ ọlágbájú náà ń kọ́ ṣé mọ́mọ́lé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ni ọjọ́ 22 oṣù kejìlá ọdún 2001 náírà náà lọ́rùn ọ̀sán gangan Alhaji Ahmed Patigi tó jẹ́ alága ẹgbẹ́ kan nípínlẹ̀ Kwara Ayétòrò ní Kogi state náà ti fìbọn fún lẹ́sìkẹ̀mù lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún 2002 Victor Nwanko àbúrò Atọ Nwanko tó dá ẹgbẹ́ Eastern Mandate Union lẹ̀ August 29 2001 gbàlagbà olóṣèlú ni náírà náà ní sí àrèmábọ̀ báwọn tí ẹ jìnnà díẹ̀ sẹ́yìn March 5 2003 náà pa Dr. Mashahari nílùú Àbújá o kò ń sọ ọmọ William náà kọ́ oṣù kejì ọdún 2006 náà pò náà mi bọ́jọ́ 14 oṣù tó tẹ̀lé tí oṣù kẹjọ iná pa Yọ̀déjì Dáramọ́lá bí ejò àjẹ́ sínú ilé tó fowó ara rẹ̀ kọ́ sílùú bàbá tó bí lọ́mọ níjẹ̀ Èkìtì ọjọ́ 3 oṣù kínní ọdún 2009 ni wọ́n fi ìbọn fún Kẹ́hìndé Fásúbà lẹ́sìkẹ̀mù Ládó Èkìtì pé kó lọ́ọ́ jọ́ ìwọ̀n lóde ọ̀run tẹ́ ẹ bá gbàgbé on the 25 ọdún tuntun 2010 ni wọ́n tún pa Dípọ̀ Dínà níwájú Covenant University láago 9 alẹ́ láìsí láyé ológun ṣé tara ayé bá gbàgbé ṣé ẹbí àwọn èèyàn wọ̀nyí àlè gbàgbé láyé oró ńlá tí democracy dá wọn bẹ́ẹ̀ tẹni tó dé la rí o tẹni tí ń bọ̀ láàbò ibi ìsẹ̀pọ̀nà bá ti gbé poníṣàn kú kẹ́ni tí ó kọrin orò kọ́ má ṣàkírá ní o.
tí ọba jẹ́ towó ńláńlá dípò rọ̀bì ń rọ́sápà àwọn olóṣèlú wọ̀nyí ìwà apanijayé yìí ìbámá sí à ń gbé ní pamọ́ béèrè fowó ìdásílẹ̀ táwọn ọmọ náà ń jáde ta sọdíṣẹ́ yìí ìbámá ra ààyè nílẹ̀ wa kọ̀ wá sáàbò fẹ́mi àti dúkìá mọ́ nítorí owó epo ẹgbọ́n sọ́pà ajé ni ká wá pè yìí ni àbọ̀pá àyọnu. ọ̀pá àyọnu ni. ọjọ́ aláyé ti dáyé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa à ń gbé ní ìrẹ́pọ̀ kò sí ẹ̀yà kan tó yára wọn sọ́tọ̀ kí la rẹ́pọ̀ sí o. owó ńlá wọ̀lúwa iṣẹ́ àgbẹ̀ wa dá ló pàtì òṣèlú wa di bó bá ó pa bó bá ó bù lẹ́sẹ̀ ṣọpá ajé ní kápẹ́ yìí ni àbọ̀ pa ìyọnu. ẹ jẹ́ kí gbogbo wa gbóhùn àdúrà sókè ká bẹ ọba tó dá wa dà lé ayé lórí ọ̀rọ̀ nàìjíríà yìí ká fi torílẹ̀-èdè ghana ṣàríkọ́gbọ́n o gold coast ní ghana ń jẹ́ tẹ́ ẹ̀ bá gbàgbé góòlù ọ̀ràn ni wọ́n wà ń bẹ̀. irú ẹja wọn ni òjò mi wọn ó tòrò. yọ̀ọ̀dà fún ọ ọ̀pá ajédọ̀pá àyọnu mọ́ ẹ lọ ní góòlù bá tẹnu lẹ̀ wọn tẹ̀rù tọmọ ghana lọ fìlú lẹ́ngbà náà ṣébí ntí ghana must go fi wáyé nù ọ̀pẹ̀lọpẹ̀ ọlọ́run àti jerry rollins o àjò ní gbogbo ìran ghana wọn ẹ̀ bá kú sí ẹja belédùà nílẹ̀ yìí àti mùsùlùmí àtọmọlẹ́yìn kristi àtẹlẹ́sìn kan àbáláyé kọ́pá ajé wa má bàa dọ̀pá àyọnu ni mo ṣe ń pariwo lórí fọ́nrán pé rege jama ló kú o ìfura tó a lọ. ọ̀pá ajé o Èdùmàrè là ń bẹ̀ kó má ṣe dọ̀pá ìyọnu mọ́ wa lọ́wọ́. ẹ̀rín pa mi ń wò lé rẹ́rìn bí àṣà dòdò nígbà àwọn òṣèlú tọ̀tẹ̀ yìí débẹ̀ tá a bọ́ lọ́wọ́ àwọn ìlòkù sójà for the first time in history tí graduate ó darí wa bẹ́ẹ̀ ni pé wọ́n sọ̀lú ìdẹ̀rọ̀ lórí lójú tèmi alábẹ̀fẹ́ gan-an bẹ́ẹ̀ ni pé lítà bẹntiróòlù ó padà sí 15 naira tí kóńgò ráìsì ó di 30 naira ní tagolo mílíìkì ó di 35 kọ́bọ̀ àṣewé àgbọn lọ̀rọ̀ lẹ̀ yìí kọ́lọ́hún ọgbani ní o ìgboro rẹ́rìn gbogbo ẹ̀ ló kan bóbóbó ẹja òkú èpo òṣẹ́jú sí mẹ̀kúnnù mọ́ ọ̀tá ló yan tẹrú tọmọ òṣìṣẹ́ ìjọba òrówó oṣù gbà lásìkò ọ̀wọ́n gbogbo ọjà ni wọ́n tún fowó táṣẹ́rẹ́ wọn rà o ọ̀gọ̀rọ̀ òṣìṣẹ́ ìjọba lọ́kọ̀ wọn ti gorí odó bẹntiróòlù lásán ni ọ̀jẹ̀ kẹlòmíì ó lè gun mọ́tò mọ́ àbí ọ̀pọ̀ ìdílé ni kì í jẹun pẹ́ mẹ́ta lóòjọ́ mọ́ kówó lè bóṣù yípo iná rẹ̀ bẹ́ẹ̀ làwọn tí kò ríṣẹ́ ṣe ń lé sí lójoojúmọ́ o àwọn ẹlẹ́gìrì náà sì ń pọ̀ sí i dánadáná ò jẹ́ kára lé àtàrà oko orí mú mi àwọn ajọ́mọgbé gan ò jẹ́ kí gbogbo òǹbímọ fẹ̀dọ̀ lórí òróǹro jìbìtì wá wọ ọmọ ádámọ̀ lẹ́wù gbáà nílẹ̀ yìí 419 wá lùgbòrò pa gbogbo ṣọ́ọ̀ṣì ló sì ń kún fọ́fọ́fọ́ o mọ́ṣáláṣí gan ọ̀gbẹ́sẹ̀ wọ́n àkúnfàyà ni gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ ní ṣàyàwó ìṣẹ́jú o àwọn wèlíì èké dìde ìpolongo ọ̀pọ̀ karambà ní ẹ̀dá ńlọ́dà fáà sáàrin ìlú o ẹgbẹgbẹ̀rún òpè ní ń jọ̀pẹ̀lẹ̀ mọ́lẹ̀ ipò tán láwọn ń ṣe babaláwo. àfọ̀bítọ́ wàrà ayé alẹ́ ẹ̀ lódì ni irú wọn tọ̀ gírí pẹ́. kálukú ní wọ́nà àtijẹ́ èèbó kan oṣù tó ṣèlú ilẹ̀ yìí gbọ́ báyìí kò ju if you cannot beat them you join them because gbogbo àwọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ àtolórin tó yẹ kán fèdè àtorin ṣe kìlọ̀ wa fáwọn dèdèrè ń dín robó tí ń bò wá sí wọ̀nyí àgbọ́kẹ́yẹ wọn kọrin mọ́ o èyí tí ọjọ́ ìpátì inú wọn ti gbowó ikú bọ́lá jẹ́ mo jẹ́rìí bọ̀dá mi Gbénga Adébóyè yóò ti bùjó wọn lẹ́kẹ̀kẹ́rí ọmọ ṣe o ìlú òlétélé ìláyé ọjọ́ sí táwọn òǹkọrin ilẹ̀ yìí ń wọ stúdíò sí kásẹ̀tì tó ń pariwo austerity o ṣe tún gbọ́rú rẹ̀ mọ́ ẹbí wọn náà kọ́ èyí tí ò gbowó nù wọn kò mọ́rú ajẹ́tìfù tí ọba fi kọ́lífà àsìkò yìí ni ọkọ̀jọ́ austerity lóòótọ́ àṣé níṣẹ́ là ń fẹ́ràn jẹ̀kọ́ láyé ìgbà táwọn bá mi Òjó Adé ń kọrin ta ló lè gbà wá bí Jésù kò bá gbà wá para ní Nàìjíríà ta ló lè kó ayọ̀ nídẹ̀ ẹ̀yìn Ọlọ́run tí bámi Báyọ̀ Adégbóyèga of blessed memory náà ń pè àtàyérọ̀ wá o a máa ń bẹ̀bẹ̀ gbogbo wa máa ló fojú sọ́nà o ọ̀rọ̀ ayé mọ̀ mi fàdúrà o tuntun kan ìlú lé kókó o Ọlọ́run wa sọ ìlú dẹ̀rọ̀ o kárí jẹ kárí mu kárí ná kárí lò káàró owó fèsì Ọlọ́run aṣọ ìlú dẹ̀rọ̀ o
tí pásítọ̀ J Adélakùn náà ń lọ́gun tantan pé amọ̀nà tètè wá o amọ̀nà tètè bọ̀ ayé ń dàrú o amọ̀nà tètè bọ̀ ayé ń bàjẹ́ o amọ̀nà tala wa fẹ́ képe báyìí o gbogbo ta ló gbóná jẹnjẹn bí ajere gbogbo mẹ̀kúnnù ní ń dáàmọ̀ lọ́wọ́ pé Jésù kì í sọmọ Nàìjíríà fọ́rínà ni èló náà ń tàpọ̀ ẹ̀wà ń gbà ń pariwo austerity níjọ́sí o èló ni wọ́n ń tà báyìí èló ni báàgì ráìsì láyé amọ̀nà tètè wá èló ni garawa gàrí ń gbà náà èló ni níta bẹtiróòlù kan o ṣẹ̀wárí kó kọjá austerity lóòótọ́ àmọ̀ fọdúnyúndún ni. kọ́lọ́ wọn ṣàánú wa orí wo ló wá kù tá a tó fẹ́ kọ sí gbẹ̀dú. Nàìjíríà ń dàgbà ní lọ́jọ́ lórí o bẹ́ẹ̀ là kúrò lárògbó abẹ́ òrí ń tẹ̀mí ń rí ni. wọ́n ní afinẹ́sọkọ iná ń jóni láṣọ o ẹ̀ní àfojòsàlẹ̀ òjò tó ń múni bí òtútù wọ́n ní afọ̀ẹ́sọ onítìjú ọyẹ́ tó ń ká ní kò bí ẹ̀yà kíká òṣèlú sayédàdì tú ààrẹ ní bá ní járọ rẹ̀ àwọn ìjòyè tá a ní ṣàgbọ́dẹ̀gbà fún mọ̀dàrú ńgbà tá a níran rẹ̀ pópùrọ́ la joyè pékè la jọba òṣèlú débẹ̀ wọ́n jẹ̀lú o ológun débẹ̀ wọ́n tún fìbọn rẹ̀ nìjẹ́ òṣèlú ń parọ́ sọ́jà ń ṣàbòsí èwo la wá ṣe láì káyé já ọmọ mẹ̀kúnnù o ronú o. mẹ̀kúnnù ronú bóde fẹ́ máa ronú àmọ́ ní pé ọgbọ́n ṣá bọ́rọ̀ ìbátan ẹ̀ lójú náà. mẹ̀kúnnù o tí ọba ṣẹ̀dá bí Abraham Lincoln ní Nàìjíríà yìí táàrẹ́ ni tó lè ṣèṣe Jerry Rawlings ilẹ̀ Ghana bí ọba ṣèyàn bíi Mandela láàrin àwọn aṣíwájú wa ẹ̀já pàmọ̀pọ̀ ká ronú torí mú mi rò pé ńjọ́ wo la fẹ́ gbọ́n gan-an àwa àwọn ò bọ̀ bí àgùntàn ìyá àgbà ọwọ́ tó ń dùn wá wá don tí ń gbá bí aṣọ wò bẹ́ẹ̀ èyí tájárí ó pariwo rẹ̀ fàyè gbọ́ igbe wá wò kò kúrò lẹ́nu rẹ̀ nígbà kankan ojú ewúrẹ́ rí díẹ̀ lókè pẹ̀lọ́wọ́ ọmọ adarí oorun abalajọ tó fi ń kígbe nǹkan bẹ́ẹ̀ kiri ìgboro orin múwámúwá òfìgbà kan kúrò lápẹ́ ẹyẹ lérí o èdùà ló mọ ohun ẹ̀dá sílẹ̀kùn nígbà wáṣẹ̀ tí fi ṣe gbà fún tẹrú tọmọ èèmọ̀ táyé hàn gbẹ́njọ́ sí ńlò sí òsè fìgbà kan kúrò létè rẹ̀ rí o ariwo mo fi láàánú ńlọlógìn nípa kiri ta ló mọ tó rí ọba òkè ló mọ tó ṣàparò kó tó máa pariwo momu jẹ nínú ọ̀dàn ọ̀pọ̀lọ́ òfẹ́ káyọ̀ fọ̀rọ̀ ọkọ òun pètè ilé gbèdé àẹ̀pọ̀n tí wàá ń pariwo ọkọ wọn lóde ṣe ti mùtúmù wà gbogbo ayé ní wí tiwọn o kí ló wá ṣàwá mẹ̀kúnnù tá a jẹjọ tá a lè fàyàfà tá a jákòókò gàgàrà tá a lè kọ ẹjẹ aṣọ kọ̀ǹdíṣàn tá a wà fáwọn olórí wa wọ̀nyí kán lè mọ̀ pé yàtọ̀ dúndún pèsè ní ń jẹ wá nílẹ̀ yìí níbi gbogbo wa là ń pariwo ìlú lé olúwa gbà wá ọlọ́run ó ṣàánú wa kí ló kan lóṣèlú kan pẹ̀lú ìlú lé o ó wù gbẹ́nìgbẹ́rùn bá gbẹ́ nìkan ọ̀dà lọ́fíńdà sí ńlòwe tó máa gbọ́ lẹ́nu òkú ìgbẹ́ wọn yóò bá tiẹ̀ ti pòwe làdí ọ̀rọ̀ òun lọ́jọ́ tó pẹ́ àwa la ronú débẹ̀ wọ́n ní bí gbòòrò òdùn ọmọ tálákà kan ò gbọ́dọ̀ ròdì ẹmu ǹjẹ́ wọ́n sọ pé ọmọ olówó kan ò gbọ́dọ̀ lọ wọn wá máa dáṣà ilẹ̀ òní sún kọ́mi ejò ọ̀mọ́rìn kọ́mi eku lóṣòro mẹ̀kúnnù o ẹjẹ́ àrònú kọ́mi eku ayé jẹ̀jìnà débi tí ti ń rìn lóru ọ̀gẹ̀dọ́mọ́ o ṣe bágbára tepo ti yọ àti yàn àwọn aṣíwájú ń bẹ lọ́wọ́ wa kí ló wá dé tá a lè yàn wọ́n tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù dọ́kàndé góńgó káti ẹ̀ pélé ìtì ẹ̀ ti bọ́ sórí ìbò míì ní tó ń bọ̀ yìí o òmíì tó fẹ́ẹ̀ dé o ẹjẹ́ àrònú torí iná ẹ̀kọ́ ń jájú rẹ̀yìn nílẹ̀ yìí ìjọba ò páwọn rí o owó iléèwé ga gọbọi yunifásitì fosù mẹ́rin ó lé daṣẹ́lẹ̀ nílẹ̀ yìí kò túnú elébele lára àwọn olórí gbogbo ńgbà tí ò sọmọ tí wọ́n ń bẹ̀ náà ni ọmọ mẹ̀kúnnù rin ò kálù wọ́n ń pọ́nmọ tí wọ́n láṣọ wọ́n ń fowó òlù tọ́ wọn ní private universities nílẹ̀ yìí àti lókè òkun lọ́mọ tọ́lọ́ wọn fi pa án lẹ́kún lọ́jọ́ alẹ́ wọn bíi tàkẹ́bàjẹ́ Faruku jọ́wọ́lé tọ́fẹ́ jábàlú Amẹ́ríkà lọ́jọ́ kérésì tọwọ́ pálábá rẹ̀ ségi ẹ̀yìn tó kù nù wọn ẹkún múrẹ́kún o ayé yóò ní bàjẹ́ mọ́ tilẹ̀ gorodomo tẹ̀sùn kún ọ̀hún sí ńlọmọ yín ń gbé bọ̀ látòkè òkun wá fún yín o tẹ́ ẹ̀ bá jáwọ́ nínú pípa wóòlù ń pópó ẹ̀sùn kún ọ̀hún dandan ni wọn fi dẹnu àyàmà tí ì bá ṣe gbólóhùn Ọlọ́run ọba mi lónìí mọ́ ní àmìlà sọ́ọ̀lìyà
fáàlì náfúsì wàmọ́ ní àṣà fàlẹ́yà wàmọ́ rọ̀bùkà bisalami liliabidi. Allahu Akbar. wọ́n sọ ló sókùnkùn po àkófìrí iná ọba láàrin ìgboro mọ́ o jẹnẹrétọ̀ ńláńlá iní ń fọhùn lágbàlá àtìyàn tí tó ń pariwo dí a lọ́wọ́ níbi tá a ti ń tan kándù tí a jẹ́jẹ́ o wọ́n sọ gbogbo ọmọbìnrin mẹ̀kúnnù dáṣẹ́wó sáàrin ìlú tán àjákù apẹ̀rẹ̀ ńlọ́wọ́ lògbòrò pa o àti fáyà aláya ló rọrùn fáìmọye olóṣèlú ilẹ̀ yìí àti kọ́lé ti le kódà ó ti dẹ̀tì fáwọn aláṣẹ ẹ̀wò yìí láti kọ́lé ìgbétówó rẹ̀ ọ̀gánilára fún mẹ̀kúnnù mọ́ àmọ́ ti wọlé onílé ńlọ́wọ́ dẹrùn fáwọn agbèfọ́ba o rùfáyé ìjọ́wò náà àìmọye mọ̀lẹ́bí ńlọ́pa lẹ́kún nílùú àbújá tó wọlé wọn dànùdànù tó sì fowókọ rẹ̀ àti tìdílé rẹ̀ gbalẹ̀ ọ̀hún la àìlà ìlàlá muhammadu rasulullah sallallahu alayhi wa sallam efcc ò rí nǹkan ṣe sí gbogbo pópónà másọ̀sẹ̀ tọ́jẹ́ tìjọba àpapọ̀ ńlọ ti di kòtò gégélé o ọlọ́run ní sọ́mẹ̀kúnnù páńpẹ́ ikú gbà ní jíìpù táwọn apàṣẹ ń gàn jáwọn fíìlì ẹ̀pọ́ náà ọ̀hún ti bàjẹ́ kọjá gèjìyà màálùú tó sì sòpá lọ́rọ̀ ọ̀hún fáwọn aláṣọ dúdú o ọ̀fẹ́ ọkọ̀ o ọ̀kúnlẹ̀ lọ́dọ̀ àwọn agbèfọ́ba ojú pópó kó tó kọjá if not wọn ò proof porúfin àràmàǹdà kan tí ò sínú ìwé òfin ìrìnnà torí ń dojú tiyan ọmọ ìsìn omi ẹ̀rọ yọ láàrin ìlú mọ́ ohun amáyédẹrùn gbogbo ló ti dàwátì o wọn bá sì gbóní ìwé ìròyìn sọ̀rọ̀ Nigeria is getting better lajawaru wọn fi bẹnu bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ nǹkankan àbọ̀ bẹ́ẹ̀ ni gbogbo owó tó yẹ kán fi túlù ṣe náà ti pín mọ́wọ́ tán wọ́n sì jìyà sí bọ́lá wọn bá mi bá fẹ́ àlìjà sáwùlì ìsánú ìlàlẹ̀ ìsánú mo tiẹ̀ gbọ́rọ̀ kan nínú àwọn olóṣèlú ilẹ̀ yìí wọ́n bi í léèrè pé bá a ṣe lówó tó Nàìjíríà yìí ìṣẹ́ àtòṣí sì ń bọ́ pọ̀lọpọ̀ múlẹ̀ bí ẹ̀gbẹ́ sun lẹ́yìn 50 ọdún tá a ti dòmìnira wọ́n ní kí lórí sọ sí o ọ̀dẹ́ bá rẹ́rìn músímúsí ọ̀wálà ọ̀sẹ̀ rínú bí ọ̀pẹ tí náà mú o alákọ̀rí sorí gbòdò ìgbé odó yẹn ó sàtàrí pàlàbà bí ẹnu òbí ọwọ́ agbọn gbogbo ètì ní wẹ̀rẹ̀wẹ̀ pé kí ló wí ọlá 50 ọdún ò tí ì pọ̀jù fún Nàìjíríà láti gòkè àgbà ẹ bá ń bo lórí burúkú rẹ̀ léèrè pọ́mọ ọdún mélòó ni ń gbòdì gómìnà lẹ́yìn tó di mílíọ̀nìyà tó gorí àlééfà tó ga ńgbà wọn bá fogún ọdún pinlẹ̀ ṣẹ́ wèrè ọdún wo náà tó fẹ́ jájà náà àwọn irọ́ bàǹtàbàǹtà tí borílẹ̀-èdè yìí jẹ́ náà nu bẹ́ẹ̀ àtúbọ̀tán irọ́ òfo ni o irọ́ ti gorí àlééfà nílẹ̀ yìí sẹ́ èèyàn lókù tí ń gùn bí ẹṣin o ìdí rẹ̀ nu táwùjọ wa fi ń fà bí ìpín torílẹ̀-èdè tó dọ́mọ 50 ọdún òfin rá dèpòdépò yóò rìn sẹ́yìn ò mọ̀ pé rọ́lọ́rọ́ ẹlẹ́sẹ̀ kalẹ̀ tẹ́ darọ ni gbóòtọ́ bá ló yá Nàìjíríà fíwájú o irú àní pé èèwọ̀ afẹ̀yìnbá ìtìkúlù sọ́ọ́sọ́ọ́sì àmọ̀ ìrógò o a ti wọ̀rú ẹ̀bí ẹ̀kún àkọ́kọ́jẹ àwọn ògbólógbòó rọ́tí ń rìn o dídorí ìbòkodò torí ìfẹ́ ara ẹni làkọ́kọ́ ọ̀pọ̀ gómìnà àtàwọn aṣòfin ní ń bẹ nípò lónìí táràlú òdìbò fún o gbígbé ẹ̀bí Fálárì nílé ẹjọ́ tribunal náà ń kọ́ ní bára rẹ̀ ní wọ́n gbàgbé pé ọjà tá a fi rọ́dá èké ní tu o ilé tá a bá sì fi tọ́mọ ìrì náà ní ọ̀padà wọlé ọ̀hún dànù ojú ló pẹ́ sí ẹ̀ kúkúrì tóòtọ́ fàṣọ ọ̀rọ̀ wọn ya pẹ́rẹpẹ̀rẹ lójú táyé tẹ̀sán wàá bò wọ́n lábò kanlẹ̀ lójú gbogbo ayé. ìgbà díẹ̀ ló kù tó títọ́ lè rọ̀ wọ́n bá ìgbà díẹ̀ ló kù tó títọ́ ti fẹ́rẹ̀ dé ìgbà díẹ̀ ló kù tó títọ́ lè rọ̀ wọ́n bá ìgbà díẹ̀ ló kù tó títọ́ ti fẹ́rẹ̀ dé. ìwọ olùgbọ́ mi mo ti lé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà báyìí kí n tó wá bá dìyẹ wí o wọn ò rẹ́bi dá fáwọn olóṣèlú tí ń fìyà jẹ wáyé ó tọrọ ní pàtàsákàrà ńlá síntọ́ kùnàkùnà ńlá dẹ́tẹ̀ ojú àfọ́ọ̀fọ́ tẹ́rà bàràbà ní dálẹ̀ àfọ́ọ̀fà gbáà ní gbogbo ìyà tí jẹ mẹ̀kúnnù nílẹ̀ yìí o ẹja sòótọ́ ọ̀rọ̀ fúnra wa bó tiẹ̀ kóró díẹ̀ náà mẹ̀kúnnù bíi ti àbí tálákà wo ló lè gbapò tí ìbò kó wọlé rí torí owó tí mẹ̀kúnnù béèrè lọ́wọ́ rẹ̀ láàkó ìpolongo ìbò àti ìdìbò gangan kò lè rí kì í ṣowó díẹ̀ náà láàkó ìdìbò tá a bá sì rí kanjú ko tó lè sọjú abẹ́ǹkó lára àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn tó jẹ́ pé kò kíá láti fojú aṣebíyàn dé tó bá dórí àlééfà tán tó jẹ́ pé tá a bá rẹ́ni tó ti kówó ìjọba jẹ rí bó ti kú gan sàárè rẹ̀ yọ sẹ́wọ̀n gbèlèǹdà sí ẹni wà láyé wà láàyè tó mì tí tó ń fowó òlú pátá gbogbo wọn ni ó hàn léèmọ̀ láìfòró tí ó fi mú wọn dánrin ọba àwa mẹ̀kúnnù àní dìbò fúnrú ẹni bẹ́ẹ̀ torí ojú wọn tó le àtòótọ́ ọ̀rọ̀ tó gbóná janjan tí jáde lẹ́nu wọn ṣebí fíálíáníá mi bọ́ mi Èkìtì ni
ṣe bó gbàpò tí gómìnà lẹ́kìtì Èkìtì ò dìbò fún nígbà náà lọ́ọ́ máa gbọ́ bí yóò dìbò kó lọ́ọ̀yà kóòtù ojú rẹ̀ lé. ọrùn tó yẹ lẹ̀kẹ̀ lọ́yẹ ká fi lẹ̀kẹ̀ sí. wọn kúkú ní wò yẹn Chief Gani Fáyẹ̀mí of blessed memory ńgbà tó gbàpò tí ààrẹ orílẹ̀-èdè yìí mọ̀rẹ́rìn títí tí eyín mi ò yọ bí Gani gbàpò tí chairman l'Ondo town àwọn Ondo ò ní dìbò fún wọn fi dànù torí pé wọ́n mọ̀ pé kò ní nànàkúnà kò ní yaṣuya pépà bí ẹlẹ́dà ńgbà náà lọ́ọ́ máa gbọ́ ló wá fọwọ́ dìbò ńgà ní àìmẹ́ ọ̀ ńgbò jẹ́ pé pínrín kò sósì ní tiẹ̀ àfàwọn tí wọ́n máa fìyà jẹ wá ìṣá torí owó kókú lọ kárùn lọ tí wọ́n ń fọ́n kálá kó dìbò. 250 naira ni. àtàwọn oúnjẹ bíi ètùtù àgbà tí wọ́n ń pín ká òun ló járó tọ́lẹ̀ tá a lè sọ́mọ́ gbogbo ẹ̀tọ́ wa ọdún mẹ́rẹ̀ẹ̀rin táwọn dèdèrè ó fi ṣèjọba ẹni wọ́n gbà páwọn ti fún wa wọn o obìnrin ò sì ní gbowó àlè tán kọ́tún para akínní ṣàǹṣó ní pópó tán ṣẹ̀wárí para wa là ń ṣe ìra wọn ọ̀fẹ́ kòkòrò dénú bíi bọ́ọ̀lù lárí lọ́wọ́ àwọn olóṣèlú ọ̀dà mi Gbénga Adébóyè ti wí bẹ́ẹ̀ rí a ní wọ́n ń gbà wá síra wọn ni o bàbá dẹ̀ wọn a sì tú wa pọ̀ ká lè wúlò fọjọ́ pípẹ́ díẹ̀ náà ni o àwọn ara wọn ní kóra wọn láti inú ẹgbẹ́ kan lọ inú ẹgbẹ́ míì wọn alẹ́gbẹ́ tọ̀tọ̀ yìí nìyẹn tó jájọ máa ṣe. yọ̀dà fún ọ ìwọ ọkàn tí ń gbọ́ mi balùwẹ̀ tó lóun òdòdó gbé láńlọ́ọ̀dù lọ́lọ́rọ̀ àwọn olóṣèlú tọ̀tẹ̀ yìí orísun rẹ̀ ló gbàgbé yọ́ sí gbẹni torí láńlọ́ọ̀dù yọ́ pẹ́ máa wẹ̀ bẹ́ẹ̀ mọ́ ọ̀tán nonsense ọ̀nà kan gbòógì tá a fi gbára wa lọ́wọ́ ọ̀yà yìí ìbò ní ń jẹ́ eléèbó ní your vote is your power àsìkò ìbò míì ló tún wọlé dé yìí o ẹja mẹni àbáràjò àpànú one man one vote. yọ̀dà fún ọ apaniwà ní olóṣèlú ẹni rere kúnnú wọn o ọ̀pọ̀ aláǹgbá lọ́sà àdákùndínlẹ̀ wọn wọ̀nyí àwa ṣe lè ti bí ìrìn ẹsẹ̀ mólò sí i. Tọ́pẹ́ gbà mú mi díẹ̀ náà. ìwọ kan náà ti ń tẹ́tí sí mi òórò nǹkan kan sínú rẹ báyìí ẹ̀mí mi sì ń sọ fún mi oníṣẹ́ yóò ṣeé ṣe pẹ́ni tá a bá tún dìbò fún ẹni wọn ò tún gbé fún èmi ò pé kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú gidi tó sì yé mi yéké ni pé ó yìí sì fẹ́ yọ ẹnìkan ṣoṣo láti so oúnjẹ fún gbogbo òlú o àmọ́ bí gbogbo òlú bá gbáríjọpọ̀ tí ìkòkò kan so oúnjẹ fẹ́ yọ ẹnìkan ṣoṣo òkété rẹ̀ wọ sálángánù finish about ká fọwọ́sowọ́pọ̀ ní mò ń gbé o ká yọ gbogbo igi wọ́rọ́kọ́ tí dáná re wá rú sí gbangba òde ká ṣàfọ̀mọ́ àbàwọ́n ìwà àbàjẹ́ tó kábùkù bá sọ àláwá dànùdànù kó mọ́ tónítóní ká ṣera wa lóṣùṣù ọwọ́ dáadáa ká ṣe tíṣà fáwọn eṣiṣẹ́ ọ̀jẹ̀lú tí ń pera wọn lóṣèlú wọ̀nyí kán rí dán mi bá ní nǹkan ní jẹjọ níyà ọmọdé ilé wa ń dé wọn fọrẹ́ lásán péjọ nípa ìyà àgbàlagbà náà ń dé wọn mú pàṣán péjọ nípa ẹ̀sìn gbọ́ ṣé bọ́ká bá ń síwájú tí sèbí ń fọ́lù ẹ̀ tí paramọ́lẹ̀ ń tẹ̀lé tí mọ̀nàmọ́ná náà ń fọwọ́dì máàsì bọ̀ tágbà òjò là ń wọ́rú rúbọ̀ lẹ́yìn wọn tí wọ́n rìn pọ̀ tí wọ́n tò lọ́wọ́ọ̀wọ́ kaná bídà tó lè fàdá lásán péjọ láàrin oko. ìgbà tí ọba sátàǹpà kò lọ́wọ́ mọ́ ńlọ́wọ́ dòjìyà ẹja fọwọ́ síbi ọwọ́ gbé ká ṣera wa lọ́kàn ẹ rí i pé ìfẹ́ tí a ní ọ̀sẹ̀ ìwọ kan náà ti ń gbọ́ mi mo bẹ̀ ọ́ mo rọ̀ ọ́ ronú wò kó o tó kọwọ́ bọ̀ wí àdéhùn ọlọ́dún mẹ́rin mi yìí o gbọmọgbọmọ ńlá àrọ́fà adití bí òwe là ń lùlù ògìdìgbò ọlọ́gbọ́n ní í jó ọ̀mọ̀ràn ní ìmọ̀ o ewé kókò la fi ṣàwọ̀ rẹ̀ gbọmọgbọmọ la fi lù ú kò gbọ́dọ̀ má dùn bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ fàyà o. mẹ̀kúnnù ẹ ronú sí o.